Yálàyà. Hey guys, Alpha. Ọmọ ayé. Mami. Èwo lẹ ṣe? Àwọn àpapọ̀ ní bàjẹ́. Ó ti zẹ o. Bisa. Ṣé o lè mami? Ó rí o. Ó rí. Ẹrù rẹ o. Ẹrù rẹ. Ó sẹ̀. Ó lẹ̀ gìtì. Ọlọ́run. Màmá ló tó bẹ́ẹ̀ sẹ́. Mo sọ fún ẹ náà, ọkọ mi ṣe ẹja fún mi ni. Nǹkan ní sáré wá jálẹ̀ ni, as usual, ká yanjú ẹ̀kọ́ kúrò mẹ́. Èlò ilé ń lọ fún báyìí. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ ọmọ ìyá mi, 14M lélẹ́yìí. Àjìyà mo ọmọbìnrin mo kó 40 million lẹ pé tẹ́lẹ̀. Bọ̀ wọ́n ló ṣẹlẹ̀ ní wípé à ń tà pé ẹgbẹ́ sọ máa rajà yìí, ó lóun ní ju 10 million. Ọlọ́run mẹ́wàá ló sọ̀rọ̀ lórí ẹ̀. Bọ̀dé mi tẹ́ẹ̀mí kẹ̀dẹ̀rí náà, ètì ló máa dọ́dọ̀ yín tó kù àwọn máa gé sọ. Ọlọ́run ó máa ṣẹ̀ sọ́dọ̀ àwa náà, á lè bìsàbìsà. 10 million. Ṣúṣà máa ṣe ní kíákíá. Kó lọ́lẹ̀ kó dowó. Pápápá. Kẹsẹ̀kẹsẹ̀ yálàyà. Ẹ jẹ́ àgbà kó kúrò mẹ́. Mami, dọ́kúmẹ̀ntì gbọ́dọ̀ ikọ̀ àti ìkọ̀kọ̀ rẹ̀. Kí ló ń sọ yìí? Gbogbo ẹ̀ wà ní mọ́tò, kí lélẹ́yìí? Gbogbo ẹ̀ pèsè ní mọ́tò. Bẹ́sọ̀. Ó tanná kò lórí ẹ̀rí. Bẹ́sọ̀. Ó tanná kò lórí ẹ̀rí sẹ́. Kí ló ṣẹlẹ̀ mú tínú yín máa pariwo mọ́ náà? Ó máa pariwo kò rí bẹ́ẹ̀ sí rí. Mi ò rí bẹ́ẹ̀ sí rí. Èmi ni máa wà o. Alpha gold ti bí yẹn kọ. Ṣé ọjà lọ lórí ẹ̀ dáadáa? Mo gbówó lọ. Ayọ̀ mo mẹ́kẹ́. Lẹ́yìn ìgbà tí mo fowó ti yín ránṣẹ́ tán, owó tí mo rí, òun mo fi ṣe kó mọ David. Pàṣẹ ni mo pè. Wàásù Àjíbọ́lá Pasuma wọn làwọn ló pè. Alhaji Wasalabi Pasuma wọ̀ndà. Ó bàbá Wasila, ó bàbá Rocky White. Òun ló ṣẹlẹ̀ ó. Wàrísì ní sí. Ó ṣeré gan-an ẹ wò Yálàjé iṣẹ́ rí gbogbo ìta tẹ̀ ń wò gbogbo sáìtì tẹ̀ ń wò yìí. Àwa ti talẹ̀ pa fáwọn èèyàn gan o. Ara àwọn ilẹ̀ tẹ̀ ń wò yìí a ti tà fáwọn apẹ́lógún bíi apẹ́lógún Akimu, Gamasa Agent àti Esedi, gbogbo Àlímọ̀ṣọ́ àti Níkàsá ìdí ọmọ Olabi àti Ọláìdé Àkànkẹ́ Àdè. Ọmọ tí mo yé advert mo yé ti jù. Ọmọ nǹkan ṣó tí mo ti sọ fún ẹ, mo ti ní kó yé máa lá ọ̀dọ̀ ẹ̀ jù mọ́. Yé máa pariwo tó bá ti ń sọ̀rọ̀ mọ́ bíi calming down. Ó mọ̀ pé wọn ò gbọ́dọ̀ ká mọ́ bí ta wà yìí náà. Òde ló ṣe náà. Ọ̀tẹ̀ yìí náà ṣe nǹkan tó dùn mí. Kí mo ṣe? Ó ní mo fẹ́ ṣe kò mọ̀, kí má tẹ̀lé yọjú. Ọmọ ìyá mi máa bínú ọ̀nà ló pọ̀ náà. Ẹ má wọrí, wọn á ṣe tó dáa fún ẹ. Ẹ mọ nǹkan jà sí kúrò. Èmi máa ṣe káàbù sí i, but ẹ máa já mílẹ̀ sí junction. Ibẹ̀ ni màá ti lọ parí káàbù mi. Ṣé fóònù yìí máa fún wọ ajájẹ mọ́nú ẹ̀ nítorí ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ fi ṣe bisabisa tí n bá délé. Yálàyà pa mí. Gbogbo àwọn iṣẹ́ tí mo pè ẹ́ sẹ́ ọ ti dáràn sẹ́ máa ń wọn máa ṣèkọ́ burúkú fún ọ máa wọ bí ọ̀nà. Mẹ́nu ṣe mo ló kọ fún yìí. Ìwé ikú aláyè. 12 Pro Max. 12 Pro Max. Máa fún iPhone X. Irọ́ aláyè mi máa lé léyìí o. Ọlọ́run máa lọ́wọ́ léfò wọn ní gbòòrò ní ìgbìlọ̀. Ọlọ́run Yálàyà. Alpha, ṣé o ti round up? Round up? Mi ò lè round up sí yàn. Ọlọ́run, bí ti iṣẹ́ ìpọ̀jì. Tó bá yá mi jù ṣáláàrin mi àti ẹ̀wọ̀ aláì, máa parí iṣẹ́ yìí in the next 5 hours. Ṣùgbọ́n tí bá tún wá fẹ́ take time mi, kí n ṣe bó ṣe yẹ kí n ṣe. Ọ̀la ni máa parí. Ọ̀la? Ó pọ̀ gan ni. Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹ́ pé àwọn ọmọ yẹn ni wọ́n ti wà lóòótọ́ mo ti ní kó máa ṣe tó ṣe wọn kó máa jẹ́ kó máa mú pàǹbọ̀ bọ̀ sí ní tó ti ní pé ó busy. Àwọn dúdú wáyé pé àwọn ọmọ wò. Àwọn ọmọ ni wọ́n dúró dè wá. Wọ́n ti ń jẹ wọ́n ti ń mú lóòótẹ́. Bọ́ nísìnyí tó ti ní pé o máa bí jẹ́ sọ́wọ́n kan máa lọ. Ní sùúrù iṣẹ́ mi ló wà bí tí mo fẹ́ ṣe. Ó pọ̀ mọ́ náà. Ọlọ́run máa parí ó pẹ́ jù in the next 25 minutes. 25 minutes. Àbí 22 minutes máa parí. 22 minutes. Ìwọ ló sọ fún mi sí pé wà á lo 5 hours. Ó wá bad. Ṣé gbígbà yẹn mi mọ̀ pọ́ mọ̀ fún dúró dè wá. Wọ́n ń sìn tó mọ tí ń dúró
màá rọ̀ṣẹ̀. Irọ́ ni màá pè wọ́n máa pè wọ́n. Kí ló ń ṣe ẹ̀ náà? Kí ló ń ṣe o like máa tura? Stop ẹ o. Stop ẹ o. Èmi tí kàn jí ti mú mi pa. Jọ́jẹ́ kí n bá ok kò sí wàhálà. So máa ráyà mi 25 minutes. Ó tún ti ń gbé sílẹ̀. Wọ́n ti dùn sẹ́. Plus or minus 15. Ó ṣe ń sọ̀rọ̀ sí ní 5 hours oṣù ibi tó ní mi ò pé lọ́rọ̀ tí mo sọ tẹ́lẹ̀. Ṣe jẹ́ kí mi lọ park. Lọ park. 20 minutes. Lọ park. Ó lè lẹ́sà gbọ́n jẹ́. Má pè wọ́n bájọ lọ. Lọ. Tí wà lágbóró rẹ̀ jì. Ó wà lára mi. Ó ti ṣe tán. Fantastic. Mi náà ti ṣe tán. Ó ti yá. Mo ń dúró dè. Ó ti yá. Ká máa mú ìfúra rẹ̀. Ìtẹ̀lé láti gbé látọ̀ fi kó. We gotta go. Láǹfọ̀ní ló ń pè mí. Sílé. Hello? Darren. Take it easy. Take it. Ṣé mo ṣe léṣe? Just calm down. Don't worry, just calm down. I'll see you in a bit, yeah? Calm down. Yeah. All right, darling. Dékúnlé kí ló ṣẹlẹ̀? Ìyàwó mi ló pè mí sí i, àwọn olè rọ̀bẹ̀. Wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀, wọ́n gba phones lọ́wọ́ ẹ̀. Ok, níbo ló wà ń sìn? Ilé ni ó ti wà nítorí ẹ̀ ló ṣe fi láǹfọ̀n lé pè mí. Oh good, ó ti wálé. Ó dẹ̀ wá ok. Mo láti lọ check kí n fi mọ bóyá ó wà ok, you know. Ṣọ́ọ̀kì ẹ̀ pọ̀. Tó ṣe sound lórí fóònù ó sound pé kò ń wà o. No, ṣọ́ọ̀kì ẹ̀ pọ̀ bó ṣe sound lórí fóònù gbígbé ẹrù ṣì ń bà seriously. Ok, ẹ̀kọ́ tó máa ṣẹlẹ̀ ni pé o ṣì máa délé yẹn náà bọ̀ ibi ta ní àlọ́ hòtẹ́ẹ̀lì yẹn jẹ́ ká débẹ̀ tó bá dalẹ̀ pàdé lọ sílé. Ìtumọ̀ yẹn ó gbọ́kàn tí mo ló ṣẹlẹ̀ síyàwó mi ni. Gbogbo náà ló sọ pé ó ti wà lé. Are you okay? Mo like ọmọ mo ń ṣọmọ lóòótọ́ but mi ò lè fi ìyàwó mi ṣeré náà. Home first man, home first. Ilé náà ló máa padà lọ mo kàn mí pé kakọ̀ tó bá fẹ́ lo bíi 10 hours sílẹ̀ aṣọ́ọ̀tẹ̀ àlọ́ bíi 4 hours. Ọmọ fìyẹn lẹ̀ jáde yá. Wọ́n rọ̀ ìyàwó mi ó ní kí lọ jókòó sóòtẹ̀ ọ̀hún àwọn ọmọ kan ṣùgbọ́n ọ̀rẹ́ ẹ̀sán. Ṣé wàá fi mí lẹ̀ lọ ni? Wọ́n fi mí lẹ̀ jáde. Ṣé àwọn ọmọ máa ń lọ ni? Mo fẹ́ ní bọ́dì olúkálùkù ó dùn position ẹ̀ mo lọ sóòtẹ̀ bẹ́ẹ̀ yẹn lè gbé lọ. Ìyàwó mi dà. Ìyàwó mi dà mo bẹ̀jọ. Nǹkan tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan tí. Ó yá sọ mo ti fẹ́ gbọ́n sí ibo ni ìyàwó mi wà kí ló ṣe. Ọ̀kadà ló gbé wọn dé. Mo imagine pé wọ́n ṣèṣe lórí wọ́n wá wọlé bí wọ́n ṣe wọlé yẹn wọ́n ṣe kí ni sọ̀rọ̀ olóò imagine wọ́n ṣe kí ni sọ dáhùn náà. Wọ́n mú mi wọ́n wá kọ́ọ̀lù. Bàbá ìṣọ́ mi tí ìyàwó mi lọ máa gba etí ẹ̀ o. Bí wọ́n ṣe kọ́ọ̀lù wọ́n tó dé ó pè wọ́n lọ síbo. Sọ máa rí máa dúró sọ. Hospital ló gbé mi lọ sí hospital.
Hospital wo ló gbé wọn lọ? Máa tún dúró ká má worry. Máa pè é lórí fún hospital tó bá jẹ́ máa sọ fún mi lọ. ká má ṣe káyé lọ. ká mú fóònù ẹ̀ jáde máa pè é. sà ká. Kálẹ̀ jayé hospital kálẹ̀ jẹ́. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà? Wọ́n sọ pé ìyàwó mi ò wá sí hospital kò wá sí hospital. Bí mo ṣe ń kú ọ̀lẹ́, the first place tí ọkàn mi lọ pé ìyàwó mi máa wá tó bá ń bọ̀ lọ hospital is this only place. Jọ ṣé mo lọ hospital mi ni? Kí idiot yìí tí mo fi sẹ́nu géètì yẹn kó tó kálọ̀ lè sọ fún mi pé Kálẹ̀ jayé hospital ló ń bọ̀. O dẹ̀ sọ pé kò débi. Tension wà lára mi gan o. Calm down, ní sùúrù. Sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi, ṣé mi ò kì í ṣọkùnrin ni? Ẹ ṣe máa gbé pamọ́ fún mi. Ní sùúrù, at least o ṣáà mọ̀ pé èmi àti ẹ ti jọ wá ń sìn. Of course. Ó ti pẹ́, mi ì lè parọ́ fún ẹ. Kì í ṣe pé ìyàwó ẹ̀ wá sí hospital. Kí ló dé tó máa ń gbé pamọ́? Kí ló ṣe? What is wrong with her? Ẹ sọ fún mi. Kò dé àdúgbò ilé ni rárá. In fact, kò kọjá ní street rárá lẹ́ni débi pé ó máa wá sí hospital wa. What do you mean? Mi lè parọ́ fún ìyàwó ẹ̀ wá sí hospital rárá. Tí ìyàwó ẹ̀ bá fẹ́ wá sí hospital, ó máa kọ́kọ́ pè mí lórí fóònù pé òun bọ̀ ní hospital. Kò pè mí kó wá sí hospital now. What's happening? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Mrs. tó ń ṣe báyìí fún mi náà. Ó máa dá mi lọ́pọ̀lọ́ orú náà. Take care easy, o get. But nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé ìyàwó ẹ̀ ò lè wá sí hospital bí báyìí kí n máa parọ́ fún ẹ. Kí ló ń ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ tí ó dẹ̀ pé lórí fóònù. Àní wọ́n rọ̀ ọ̀bẹ ni gbogbo fóònù sọ́wọ́ ẹ̀ lọ ti gbà. Ìyẹn serious o. Tí Yemisi wá gbà lọ báyìí torí olóògbé wọn tí mo fẹ́ wá sí báyìí. Calm down, calm down. Farabalẹ̀, má ọ̀rẹ́. Just calm down. Farabalẹ̀, ó máa pè, I'm very sure ó máa pè é. Ṣé ìyàwó mi ti wọlé? Náà ni mo fẹ́ sọ sà. ń bọ̀. Lẹ́ẹ̀kan tẹ ẹ̀yin tí mo lọ. tẹ̀ sá lọ. Gbà tí ẹ pè mí lórí fóònù tí mo béèrè orúkọ hospital lọ́wọ́ ẹ̀. tí mo ní ká. mo ní gbogbo yẹn mo hospital bíbẹ̀ mo ti ń bọ̀. Kálẹ̀ jayé ni wọ́n wà. Kò pẹ́ rárá ní kápùdé ló gbéyàwó yín dé. Ó gbèdé. Wọ́n wọlé fúnra wọn, wọ́n wà ní inú sitting room wọ́n wà. Ìyàwó mi wà ní sitting room. Ló wá torí ẹ̀ dá mi dúró tó báyìí. Ló ṣe wá ń ṣàlàyé fún mi kó wà sitting room. You are very stupid. Orí bí mo ṣe wàhálà látàrọ tí wàá dá mi dúró, ó rò pé bí ìgbà tó fẹ́ sọ nǹkan tó important mi. Ìyàwó wà nílé mo wáyàn kiri, ó wà nílé ó tún dá mi dúró. Idiot. Gbàgbà mi létí. Gbàgbà jẹ́ mi. Yemisi. Yemisi. How are you? Yemisi. Mo dáràn. Sorry, darling. Sorry, dear. Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo ti wá káàkiri, mo ti wá ẹ̀dọ̀ hospital. Mo wà disturbed gan. Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo dáràn, stop crying. Stop this. Please. Sorry. Ó ṣe èyí mi rẹ̀.
ó ṣe yé mi báyìí pé ayé ń ṣe mí. ayé ò ń ṣe. ayé ń ṣe mí. ayé ń ṣe mí ó ṣe mí gidi gan ni ayé ń ṣe mí. kékeré má bí. sórí wọ́n fẹ́ mọ̀mọ́ bá tèmi jẹ́ ni. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní fẹ́ anybody ṣe kò tẹ́ sí nǹkan tó jọ bẹ́ẹ̀ please. mo jẹ́rú ayé mi ò jẹ́rú ayé mi ò jẹ́rú ọ̀run ọkùnrin tí mo jókòó ni mo ṣọ́ pé mo ti ní internal injury. ayé mi o. torí àwọn guys wọ́n lù mí wọ́n lù tèmi ta. It's okay. lórí pé wọ́n fẹ́ gbà mọ́tò tọkọ mi jẹ́ ìrà fún mi. gbé mọ́tò kí ni mọ́tò má bribe me forget about that. odidi 15 million naira. odidi 15 million naira ló gbà lọ́wọ́ mi 15 million naira kà. Baby, ìwọ ló important life mi. Ìwọ ló important. I'll get you another car. Trust me. Jẹ́ kọ́kọ́ gbé lọ hospital kó check ẹ náà. Tó bá jẹ́ pé wọ́n gba ẹ̀mí mi ni, ó pè mí ju mọ́tò tó gbà Ọlọ́run yẹn lọ. ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́. Mi ò ní fojú sunkún ẹ. Stop saying that. Ó pè mí kémi kú kí wọ́n wà láyé náà. Okay. Kí ló tó ń ṣe báyìí? Relax lórí Ọlọ́run. Jẹ́ ká lọ hospital kó lọ check ẹ. Okay. My baby girl. Are you okay? So, ṣé wọ́n tó ẹ̀mí ẹ̀ ni? Má gbà mí. Kí ló ṣe tó sùn láàárọ̀? Sorry, Jare. Ọ̀rẹ́ mi seriously ni. Ọlọ́run, mi ò sùn mọ́jú. Kí ló dé? Incident tó ṣẹlẹ̀ lánàá yẹn. Ọlọ́run, ìyàwó mi ò jẹ́ kí n gbádùn. Mi ní parọ́ fún ẹ. Kò jẹ́ n gbádùn òun kún wa dédé pariwo. Gbogbo bíbá ń rò wọn. Ibi tó dàbí bọ́ ti gbá wọn nìyí o. Mo kọ́kọ́ bá ṣe massage náà. Lẹ́yìn tá a rojọ́ wo bí nǹkan bí 1:30 ni mo wá bá ṣe massage. Láti mo ṣe massage fún nǹkan bí nǹkan bí past 2. Ìrẹsànsìn méjì bá ń dozo lókọ̀ tó dédé tají. Orí òun ṣe gbà. Kí ló ṣẹlẹ̀? Ó kọ́kọ́ ní ká máa lọ hospital. Ṣé wọn pa ti dìde tá à ń lọ hospital ló bá ní kí n jẹ́ kó ń lo pain relief. Bí o máa ṣiṣẹ́ mo ṣẹ̀tún lọ mógùn. Ká tó di pé àti ẹ̀ mójú lórí báyìí was around 4:30 a.m. Mo rẹ̀ tuntun jí bọ́ síta láàárọ̀ ẹ̀. Ó wá da gbogbo ẹ̀rù ó lóun olùgbọ́dọ̀ wà láìmọ̀ àìmọ́bàlò láti wà mọ́bàlò kí la wá fẹ́ ṣe kí n lọ tẹ́ wà bó ti ṣe mọ́tò kékeré kan kí n lọ ra fóun kí ní kan mo ti dọ́dọ̀ dílà mo ti ra mọ́tò kékeré kan láàárọ̀ Ọlọ́run. pẹ̀lẹ́. Yẹ́misí ò fi mí lọ́kàn balẹ̀ rárá. I understand. Oye mi èmi náà gan mo kàn dúró de email ẹ látàárọ̀ ni kí bá lè ṣiṣẹ́ lórí ẹ̀ bọ́ mi ò rí. Má bínú jàre. Máa ṣe ń bẹ̀rẹ̀ sí. Okay, Joe. Try to ṣiṣẹ́ lórí ẹ̀ because àwọn other company yẹn wọ́n ti ń dúró de iṣẹ́ wọn. I'll work on it. Please. All right. Pẹ̀lẹ́. All right. Kí ló ṣe tí fìyí tí ò tètè yọ báyìí? Ní yọ kí n mélòó owó ẹ̀ láti yọ̀dá. Mélòó la rí rí àwọn. Aláyà. Alpha, ẹ ti sọ̀kalẹ̀. Ó yẹ tètè máa gbé lọ. Ẹ ṣe pápápá. Kẹ̀dẹ̀ bá mi send owó mi. Màámi, inú mi kọ́ máa ń dùn bóyá máa ń ṣe pẹ̀lú wa níṣẹ́. Ó máa ń múnú àwọn bọ́ìsì dùn gan. Ayọ̀ ẹ̀ ò ní dìbànújẹ́ lágbára Ọlọ́run ìyá mi. Àjọ ń gbádùn ara náà ni. Ó yẹ tètè máa lọ kó gbọ́dọ̀ san o. Wọlé ṣọgọ́rù wọlé tún bẹ̀. Dégúlé mo gbédè o. N tó mọ jẹ́rìí. Point. Ẹ ṣe ẹ tún mọ. Mo dáràn. Ìyá ẹ̀. Ọmọ ọkọ tí mo láyé.
Come on. Ó sọ fún mi ó lóun ní special package fún mi. Mi mọ̀ pé nǹkan tó pọ̀ tó yìí ni. Good to see you. Thank you. You're so beautiful. Thank you. Ṣé wọ́n máa lè wọnú yàrá yà? Ìwọ náà wọlé lọ kó fi mí lẹ̀. Ṣé oníyàrá bíbẹ̀? Oníyàrá mi. Mo mọ̀ ò ní láti wọ́n létí. Wọ́n bẹ lọ. Kí o lórí fàmílẹ̀ jàre. Ẹ má ní èmi lára o. Ẹ má ní èmi lára. Ẹ wọlé. Àbí kí n tiẹ̀ wá tí ẹ̀sìn kí n wá ṣe fídíò. Bó ṣe máa ń ṣe inú fíìmù yẹn náà máa ṣe. Kò sí wàhálà fún ìgbà wọn lọ́wọ́ Má bá ṣe jẹ́ mọ́ mi lára jáde. Ṣé ò bàjẹ́ gbé? Ọmọ kò ṣe máa gbé. Má lè sọ fún bá bísí gan ìwọ kan ló má bá sọ̀rọ̀. Okay? Hello, sweetie. Bàbá nílé. Àwọn olè ní àwọn olè. Olè kẹ̀. Níbo báwo? Ikọ̀ wọ́pọ̀ lè lọ. Mo dáhùn. I'll be with you. I'll be with you. This is getting too much. This is too much. Olè bí tí báwo? Kí ló ṣe báwo? Olè wá ká nílé ìtọ̀dọ̀ yìí. Ṣé kí n tẹ̀lé ẹ? Jẹ́ kí n tẹ̀lé ẹ náà. Jẹ́ kí n change. Màmá bẹ́ẹ̀ sì jẹ́ kí n change. Mo ní bolo wà ìgbà tí ò lè wọlé yìí. Àbọ̀ abálò rẹ̀. Madame Lọ́ra mi sẹ́. Lọ́rùn. Calm down. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Miss, I don't know. Mo dáràn ìyàwó mi. Bọ́ Jímọ̀ ni mo fura sí. Jímọ̀ ló ṣiṣẹ́ yẹn. Torí kò pẹ́ tí mo pè tí mo ní kó wá lọ bá mi ra nǹkan wá. Iná kò déédéé kú ni. Mo wá ní kí n bọ́ síta kí n tiẹ̀ wò pé kí ló pa náà. Bóyá kí n tiẹ̀ tọ́ jẹnẹrétọ̀ wò. Báwọn bọ́ ìṣẹ̀lẹ̀ bó ṣe wọlé nìyẹn. Ìgbà tí gbogbo ẹ̀rọ fún wọn náà. Wọ́n lù mí nínú wọ́n tún sọ pé wọ́n máa rẹ́pù mi. Má sọ yẹn. Ṣé wọ́n try ẹ̀ ṣá? Wọ́n sì kó gbogbo ẹrù lé lọ. Síbí góòdù gbogbo góòdù lé lọ sí kọlọ. Gbogbo ẹ̀rọ wọ̀ yẹ mí yẹ. Ó ló ṣí gẹ̀ẹ́sì lẹ̀. Ó ṣe olóṣì gẹ̀ẹ́sì lẹ̀. Olópẹ̀ wọ́wọ́ olóní kó wá jalè nínú ilé. Olùpẹ̀ wọlé wọlé. Jímọ̀ ló pè wọ́n wá sẹ́. Olùpẹ̀ wọlé wá sínú ilé. Olùpẹ̀ wọlé wá sínú ilé yọ. Olórí burúkú ìdààmú àdúgbò. Ó lò sí bó ṣe wà yóò máa dààmú kú ni. Ẹ̀yin ọkùnrin gbogbo ọkùnrin tó bá sọ pé òun ò ní fi ìyàwó ọlọ́kàn balẹ̀ Ọlọ́run bá ń gbọ́ gbogbo yẹn ní nísìnyí. Ayé ti bàjẹ́ lẹ́yìn. Sórí kálọ̀ ló yẹ báyìí ọmọ ẹ máa jalè ní ìwọ. Ayé rẹ̀ ọ̀gá mi ò sáré. Ọ̀gá Jímọ̀ tó sọ yẹn òun bẹ́ẹ̀ mi sáré. Ayé ti bàjẹ́ lẹ́yìn. Wàá sọ bẹ́ẹ̀. Ọ̀gá torí ọlọ́ mo bọ́ lọ́bẹ̀ yìí. Jímọ̀ ọ̀gá ẹ má bínú máa pa ilé. Ẹ má bínú. Ọ̀gá má bínú. Ẹ sàánú.
Sórí ọ̀rẹ́, ìrònú tó ro yóò solve problem kankan. Ó ti sú mi. Kò yé mi rárá. Ọlọ́run. Mo ń feel empty ní gbogbo ìgbà ni. Gbogbo ẹ̀ kàn ń polúkúrú mùsùlùmí. Ìwọ náà wò. Gbogbo ìyàwó mi yìí náà ló ṣẹlẹ̀ sí ìyàwó mi yìí náà ni. Kò jáde kó pé wọlé rí. Tí wọ́n bá já báàgì gbà lọ́wọ́ ẹ̀ kó gba gbogbo owó ọwọ́ ẹ̀, wọ́n á gba gold ẹ̀. Tí wọ́n bá gba gold, wọ́n á gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Mẹ̀mí fúnra mi ń lose nǹkan títí tó fi bá débi pé ó ń wọnú lé lọ GTV. Sọ fún mi bí mo ṣe fẹ́ sẹ́yìn. Kò yé mi rárá tó bá yẹ pé èèyàn ló ń ṣe mí ni kó tiẹ̀ jọ kó tú mi sílẹ̀. Ta ni mo ṣe? Ìwọ náà mọ̀ pé nǹkan mi ti ń wà affected. Ó ti sú mi. Sórí ọ̀rẹ́, ọ̀rọ̀ yìí pọ̀ gan o. Well, alátiṣe ló máa ti ṣe ara ẹ̀. Àmọ́ èmi mọ̀ pé tí alátiṣe tó bá wà pẹ̀lú èèyàn kan, káwọn méjì jọ ń ro gbogbo ẹ̀ papọ̀, wọ́n solve problem. Wo ọ̀rẹ́, jẹ́ kí mi gbé ẹ débẹ̀ o. Ọ̀rọ̀ yìí jẹ́ ká tẹ́ǹdì. Kí ló mean? Ó ní pé ká jáde sí i, ká lọ tọ̀ àwọn bàbá kan tó lè help wa. Gbogbo problem yìí wọ́n máa solve ẹ̀. Ó ń ṣọ́gun. Ogun bíi ti báwo? Èmi ò ṣògùn náà. As far as tí n bá ti bàtì ọkọ jẹ́, èmi ò ṣògùn. Tí mo ṣe yìí fún life ara mi ni. Mo ń ṣe tọ̀dọ̀ mi kí life mi bá lè better. Àbí àtìgbà tó ti ń bá mi nì, ṣé mo bá tiẹ̀ jẹ́ ni? Àbò gbọ́n pé mo bá tẹ anybody jẹ́ ni? Àjò ni kò sí nǹkan kan tó ń jóògùn. Mo lè ṣe Christian way, or kì í ṣe Muslim way, or kì í ṣe babaláwo way. As far as pé mo kàn fi help life ara mi, kò ń ṣe oògùn. Àjò. Bẹ́ẹ̀ni, àjò ni. Kò dẹ̀ ní repercussion kan. Kò sí kankan. Problem solver ló máa ń pa àwọn people bẹ́ẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ní kí n mórí wá kí n má pa àbí ìyàwó mi tí mo love máa lọ sí. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n lè ní kó mọ́wọ́ wá, wọ́n lè ní kó mẹ́sẹ̀ wá. Wo èmi ní bàbá kan tó lè help wa o. Gbogbo problem tá a jọ ń sọ yẹn wọ́n bá solve ẹ̀ once and for all. Gbogbo ìgbà tí kíní nǹkan ti ṣẹlẹ̀, mi ò sùn lórí ọ̀rọ̀ ẹ̀. Orí ọ̀rọ̀ ẹ̀ mo wà 247. Gbogbo nǹkan wa ń lọ lẹ̀ máa ń ta gbogbo ẹ̀ wá títí tí mo máa ń gbé gbogbo ẹ̀ ta. Wọ́n tún wá ń lọ, ibi iṣẹ́ ń lọ, gbogbo ẹ̀ ń go down. Ìwọ máa wọlé. Tá bá ti dọ́dọ̀ bàbá, trust me. Jẹ́ ká lọ. Lẹ́ ọ̀rọ̀ yín dayọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe ròyìn, ó ní tí n bá ṣàti ṣàlàyé fún yín, ẹ máa mọ ibi tí ẹ máa bá gbọ́. Bẹ́ẹ̀ni. Bébì mi lélẹ́yìí. Ìyàwó mi tí mo fẹ́ ní ṣùlọ́kàlẹ̀. Ohun gangan ni kíní yẹn ń affect. Bẹ́ẹ̀ni sà. Ṣé rí lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí, àwọn kankan ń ṣẹlẹ̀ sí. All of a sudden, ó lè jáde tó máa fi padà délé báyìí. Wọ́n ti attack ẹ̀, wọ́n ti gba gbogbo nǹkan tó wà lára ẹ̀. Bí báàgì, bí nǹkan kan, bí tó bá gba báàgì ẹ̀, tó gbowó ẹ̀, tó gba fóònù ẹ̀, wọ́n á gba gold ẹ̀. Tó bá gba gold, wọ́n á gba mọ́tò ẹ̀. Tó bá gba mọ́tò, wọ́n á dídí wọnú ilé wa bá wọn á jí tẹlifíṣàn. Oríṣiríṣi ṣáà ń ṣẹlẹ̀. Gbogbo tó wá ń ṣẹlẹ̀ yìí kò tún jẹ́ yẹn lásán. A lè máa sùn kí ìyàwó mi kàn dédé pariwo wá pé yéé kí ló ṣe alẹ́ yìí dùn tí bá ń ba wẹ̀yìn all of a sudden á bọ́ sórí. Gbogbo àwọn kìíní wa pọ̀ débi wípé òun affect mi fúnra mi. Mi ò lè concentrate ní kankan mọ́ tí mo ń ṣe. Ọ̀bùrú. Ẹjọ́. Ngbà ẹ̀ ti débí ọ̀rọ̀ yín dayọ̀. Àwọn tí fáwọn olóòkà ayọ̀ náà má tọ̀rùn mi làwọn ò lè jàrò kó mo sì tún ṣẹ́ pàwòrán ọ̀rọ̀ wọn sì dayọ̀. Àmọ́ ẹnu oníkàn wọn ti gbọ́ kàn. Ìyá wa bó ní ṣinṣin. Bàbá, púpọ̀ nínú gbogbo ìṣẹ̀lẹ̀ náà ni ọkọ mi ti ṣàlàyé fún yín. Bó ṣe ń ṣe mí gọ́gọ́gọ́gọ́, òun náà ṣe sọ fún yín yẹn. Mi mọ ẹni tí mo ṣe, mi mọ nǹkan tó dé. Nítorí irú nǹkan báyìí kì í ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀. Bí ìgbà tí nǹkan kan wà tó kàn fẹ́ sọ̀yàn dẹ́dọ̀ àárín lẹ̀. Ojú ò tí nǹkan náà. Kò sí nǹkan tí mo fẹ́ jí lára mi tán. Ó ti wá wọ́ sí débi wípé tí mo bá fi nǹkan lẹ̀ sórí tébù báyìí tí bá ní kí n fi lọ kí n fi bọ̀ fún wa tí kò wá kí n tó dé. Ọ̀dàná kọ̀ burú ọ̀nà àbáyọ yọ
àwọn tí fáwọn ògbóǹkà ayọ̀ náà máa tọ̀rùn mí làwọn ò lè jàrùkù ní kíní mo ṣe tún sẹ́pàwò ọ̀rọ̀ wọn dayọ̀ àwọn gbólóhùn kan wà tí mo fẹ́ bí yín ǹjẹ́ tẹ́ ẹ bá sùn tẹ́ ẹ sùn jẹ́ ẹ máa ń ṣàkíyèsí pé nǹkan máa ń jáde lójú ara yín. mi ṣàkíyèsí rẹ̀ ló ń ṣẹlẹ̀. ìgbà míì ẹ̀wẹ̀ tó o bá sùn kéèyàn rí kéèyàn máa ṣeré pẹ̀lú àwọn èèyàn kan pọ̀ kọkùnrin kan wá mú yàn jáde bẹ́ẹ̀. bàbá ìyẹn ti ṣẹlẹ̀ sí mi rẹ̀. ọkọ ọ̀run ni ọkọ ọ̀run ní bọ́ ọjà ìwọ sì náà fẹ́ bá jà ọkọ ayé ni ọkọ ọ̀run máa ń bá fínra oníṣẹ́ṣe o tá a bá parí ọ̀rọ̀ tán ọkọ ọ̀run ní bọ́ fínra àwọn èèyàn ṣìyà bìrùbìrù akọmọlẹ́yìn yọyọyọ orí pé wọ́n máa ń pọ̀ wọ́n wà mú ọ jáde. bàbá ẹ jọ̀ọ́ àánú rẹ ṣe mí. ẹ jọ̀ọ́ kí ni solution ọ̀rẹ́ mi ti ròyìn gan ẹ jọ̀ọ́ ẹ ṣe anything for me. torí tí mò ń wò tó ń ṣẹlẹ̀ yìí ń ṣètò kankan fún yín tó bá dọjọ́ mẹ́ta ẹ̀ ní tá a bá ti parí ètò yìí tó bá ti ṣe àbùsí ó bùsí àmọ́ ọkọ rẹ wọ́n fẹ́ bá fẹ́ra. ẹjọ́ tó yọ lọ ẹ wo bàbá fẹ́ ṣàánú mi. tí bá ti ṣe kan yìí ọ̀bùrí. ìgbà wo la bá bẹ̀rẹ̀ sí ní ṣe. ọjọ́ mẹ́ta ẹ̀ ní. ẹjọ́ bàbá ṣe. òkùnkùn ó sùn ìmọ́lẹ̀ ọ̀sì tàn padà ṣe fọkànra yín balẹ̀. ṣé kòkó ní ṣọkọ mi ṣá. nǹkan kan ò ní í ṣe àmọ́ ọkọ ọ̀run rẹ àwọn òun náà fẹ́ bájà. tó bá ti dùn tó láyé yọjú sí mi ọ̀kárí ọ̀rọ̀ yín ọ̀dà yọ ojú òní tì mí. ọ̀la mọ́dá fún yín kì í sì ní. bàbá ọ̀pẹ̀lẹ̀ gẹ̀ẹ́sì. ẹ mọṣẹ́. kí ló rí. yanya ẹ mórí eku. ẹ jọ ìgbà tèmi àti ọkọ mi wá síbí báyìí lánàá ẹ ń sọ wípé ọkọ ọ̀run ló ń dà mí láàmú. bẹ́ẹ̀ ni ọkọ ọ̀run yọ ọ́ lẹ́nu. ọkọ ọ̀run yọ èmi lẹ́nu. bẹ́ẹ̀ ni. ẹ tún lójú ẹ tún fi mọ̀ràn wò no ká gbà yìí pé ẹ kì í ṣe babaláwo tó wẹjú tó yẹ kó máa rí nǹkan láti inú wa kó jẹ́ pé ordinary person ni ẹ jọ tó yọ lọ́n ìrí tẹ́ rí mi yìí ṣé mo jọ ẹni tí ọkọ ọ̀run dà láàmú ṣé ẹni tí ọkọ ọ̀run dà láàmú ó máa máa kán láti orí délẹ̀ báyìí ẹ ṣé ó máa nísinmi ṣé ó máa ní fọkànbalẹ̀ débi tó máa fi dán láwọ̀ báyìí tí gbogbo nǹkan tó máa ṣe yẹ́múyẹ́mú. kọ̀kọ́ yé ọ ni ìbéèrè tí mo bí ọ ìlọ dá mi lóhùn pé kí n ṣe ọ̀nà kí a ti bí ìsáná kí èso oògùn kéèyàn bá lọ báwọn dókítà ìlú oníṣègùn òyìnbó tó bá nínú ń dùn ọ àbí nínú ń ro wọn wà béèrè lọ́wọ́ rẹ pé sì máa mú ọ fi ọ lẹ̀ ni tó bá ní mú ọ fi ọ lẹ̀ wọ́n ti máa rú èyí tó jẹ́ láyè ṣe tẹ́ẹ̀sì fún ọ wọ́n ti máa kàn tí ń ṣe ọ tó bá sì dórí fífọ́ ni wọ́n á ní síwájú àbẹ̀yìn ẹ̀tọ́ ọba wa sọ yóò fún wọn ní ìdáhùn sí tí ń ṣe ọ èèyàn náà lè ní gbé sípò àwò mo fi wúrú nǹkan tí ń ṣe ọ tó ti lè nípa mú ọ jáde o àwọn ẹgbẹ́ sì náà máa ń ṣèyí fún yàn. ṣe fẹ́ kí n já yín tán wọn ò mú mi jáde kúrò ní kankan ọkùnrin kankan ò mú mi jáde láàrin èrò kankan olè kankan ò jà mí o wọn ò jí mi ní kankan o èmi fúnra mi ni mò ń lu gbogbo ẹ̀ta lẹ́yọ kọ̀ọ̀kan góòdù mọ́tò gbogbo ẹ̀ tẹlifíṣàn lé èmi ni mo lu gbogbo ẹ̀ta tí mo mú gbogbo owó yẹn tí mo lọ tọ́jú ẹ̀ sílé ìfowópamọ́. àbíkú ọlọ́mọ rẹ fẹ́ so lóògùn méjèké nù ohun tó fọn sí fèrè fún abóde tí mo béèrè tó dá mi lóòlù jẹ́ ṣe bẹ́ẹ̀ èmi èsì ìsìn babaláwo tí ń fi gbá kan bọ̀ kan nú ìpípagbá ẹgbá fọ́ ọ̀dàlẹ́pà wo àwòfàyà onínúure nìkan ní ọkọ̀ bìtúbí òyìn adé fún babaláwo tí ń fọ̀pẹ̀lẹ́ ṣèké ìlú wọn máa pọ́n lásán ni èmi ò fọ̀pẹ̀lẹ́ ṣèké
ẹni tí mo bí ọ̀tọ̀ dá mi lóhùn rẹ̀ mọ̀ wúlò. ẹ wò bàbá kò sí wàhálà ẹ̀yin ò kì í ṣe babaláwo rọ èmi náà ò kì í ṣèyàn burúkú tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ́ lóhùn ẹ̀ṣẹ̀ tẹ̀lé mú yẹn kò nídìí ṣé tí ò bá nídìí èmi náà tó mú mi tí mò ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe ó ní tí mo rí o ṣe rí bí mo ṣe wà full housewife ni mi ìyàwó ilé pọ́nbélé mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe ọkọ mi ò gbà kí n ṣiṣẹ́ mo ti bá fa títí pé mo fẹ́ máa ṣe olóhùn ò gbà pé housewife lòun fẹ́ fi mí ṣe òun ni mo wá jókòó tí mo wá rò lọ tí mo rò pọ̀ pé ṣé tèmi ò ní gbé lọ́dọ̀ ọkùnrin báyìí a lè sọ wípé ó máa yá kó pẹ́ a lè sọ wípé ó máa pẹ́ kó yá kò sẹ́ni tó gbàdúrà ẹ kú fún anybody but at the same time tí ọlọ́jọ́ bá dé kò sẹ́ni tó lè dá dúró kò sí. ó ní mo ṣe wò wípé kí n rọra máa gba ogún mi díẹ̀díẹ̀ lára ẹ̀ gbogbo àwọn nǹkan tó wúlò gbogbo àwọn nǹkan tó jẹ́ property ẹ̀ báyẹn kí n rọra máa ta wọ́n díẹ̀díẹ̀ kí n máa tọ́jú owó yẹn pamọ́ in case tí ọlọ́jọ́ bá lọ dé láì lérò ti tẹ́lẹ̀ so that èmi ò ní gbé mi náà rí nǹkan fẹ̀yìntì torí bó ṣe wà yẹn oníbùkátà rẹpẹtẹ ni lọ́rùn gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀ pátápátá gbogbo ìdààmú ayé wọn gbogbo ìṣòro ayé wọn ọrùn ẹ̀ náà máa ń kó sí so ó dá mi lójú wípé tí ọkọ mi bá fòṣọlẹ̀ tó bá kú láàárọ̀ ọ̀la wọn ò ní fún mi ní pínì nínú ilé. ní lọ fi dá gbogbo ọgbọ́n tó dá yìí àlàyé rẹ sì ti wá yé mi kémi náà wá láàyè ọ kọ wá rí wípé ohun tá a fọ̀ sí fèrè fọ̀ bóde èmi náà sì ṣàlàwò yẹpẹrẹ báwọn ètò sọ pé ìṣe ẹlẹ́mì náà fi rí i dájú wípé ìjọ jẹ́nu kí ló fẹ́ kẹ́ ẹ ṣe fún ọ báyìí. ẹ ṣe bàbá ibi tí mo ti wá nílò ìrànlọ́wọ́ yín rè. bẹ́ẹ̀ni o nílò ìrànlọ́wọ́ mi yẹn báyìí. ẹ mọ̀ wípé ọ̀la ni a máa jọ padà wá síbí báyìí so mo wá fẹ́ kẹ́ ẹ máa bá mi wá àwọn irọ́ ńláńlá àwọn nǹkan ńláńlá tá a máa gbélé fún ọkọ mi tẹ́ máa sọ fún pé òkè ó yá lọ ṣe lè lọ ṣe tọ̀hún lọ ṣe lè lọ ṣe tọ̀hún lọ ṣe lè lọ ṣe tọ̀hún tó dẹ̀ jẹ́ yí pé a máa fi gba owó rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ ṣe mọ̀ yí pé gbogbo òpèsè tẹ́ bá ní kó ṣe ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀ owó ńláńlá lẹ máa bù fún o ẹ má lọ ṣe pèsè oní 2000 ṣe ń já ọ̀rọ̀ rẹ̀ yé so ẹ lè àwọn òpèsè tẹ́ máa gbé síwájú àwọn òpèsè bí oní 200,000 300,000 so tó bá ṣe ń sun àwọn owó yẹn ẹ máa fún yín ní kọ́ọ̀tù yẹn a máa gbà tèmi a máa fún yín ní kọ́ọ̀tù yẹn a máa gbà tèmi a máa fún ní kọ́ọ̀tù yẹn a máa gbà tèmi. gbogbo àlàyé tó ṣe fún mi pátápátá mo gbọ́ àmọ́ orúkọ mi ṣe kókó ìfẹ́ tí ó tàbá wọn tí ó takò sálà rẹ orúkọ tí mo ti ń hu rẹ̀ bọ̀ láti kékeré ni ipò mi láàrin ìlú èsì ìṣèkèrè mi ìjọba bókọ mi jẹ́ mo kòwé rẹ̀ mo kòwé èṣù. ṣe celebrity ni. olójògbòdo àwùjáwò lọ àwọn ló kéré ifá mi ò kéré gbogbo celebrity tó dá kan lọ wọ́n máa forí balẹ̀ bí ni. bẹ́ẹ̀ ni. àwọn celebrity tá a máa ń wò káàkiri wọ́n máa ń forí balẹ̀ lọ́dọ̀ tí. bẹ́ẹ̀ ni. ó dáa kò sí wàhálà ẹ fọkàn balẹ̀ ìyẹn ò ṣe problem orúkọ yóò lè bàjẹ́. ètò ọba fẹ́ kí n wá sí fún ìwọ ni kọ tamílò gbogbo rẹ báyìí. ṣe rí gbogbo nǹkan tẹ́ máa sọ fún ní ṣíṣe èmi lèmi máa sọ fún yín alákọ̀ọ́kọ́ tá a bá ti jọ débi báyìí lọ́la. ọ̀rẹ́ o ṣe o. máa wà ní. àfọ bàbá yẹn gúdù dànù bàbá yẹn gúdù gidigidi gan ni o fún ẹ Ọlọ́run wo orí ìyàwó mi tán in fact tó gbà mú báyìí ni. Good. I'm telling you. Good. No, bàbá yẹn good. Wá sọ ó ní nǹkan pọ̀ tá a máa ṣe tó pọ̀ rẹpẹtẹ pé mo láti fi time lẹ̀ fún. Do you understand? Because it has to do with èmi fúnra mi. Ìyàwó mi ní ọkọ wọn. So wáyé máa jẹ́ kó yé mi pé èmi ọkọ ayé máa wọ bàbá wọ̀ pẹ̀lú ọkọ wọn. Not on city bá win yẹn nǹkan lè wà alright o. Wọ́n lè wà alright. Wọ́n tètè mi mọ̀ pé bàbá yẹn ń pariwo gbóná kan. Ó tó bá ti ní kẹ́ ṣe ẹ ṣe o. Ẹ ṣe o. Nígbà tó ṣe wọlé mi ò pé ṣebí kí èmi náà lè wà alright ni mo ń lùzù kan mi ò ní fọkànbalẹ̀ mi ò lè pàfọ́ọ̀mù nǹkan kan ta wọ́n á rí solution máa ní mi ò ní ṣe ìwọ ni mo kàn máa bẹ̀ torí ó máa affect office there
iṣẹ́ yẹn máa shift sórí ẹ̀ rẹpẹtẹ. I need you to just please help me. No problem now. What are friends for? In Tuesday, right? So we have Wednesday, Thursday, Friday. Okay. Take the rest of the week off. Well, I'm actually everything. But she's on Monday. Like that. We have to go to confession for your cat in those days now. Shake on. Good. But what for a kilo of shell of iron? Kilo lọ ṣe lọ́dọ̀ wọn ṣe oògùn wo ló lọ ṣe bẹ́ẹ̀. Ó ní pé wo mi ò ṣoògùn àjò mo lọ ṣe. Àjò kìíní ṣé kò ń ṣe pé àjò kò lè máa nà ọmọ ìtọ́ àwọn ọmọ yẹn máa sọ pé o good o strong o last kí ni ọ̀dọ̀ bàbá ló ṣe. Ẹni tí bá ṣe lọ́dọ̀ bàbá ṣé kò tó bẹ́ẹ̀. Yé àìtà ló fi ṣeré. Wàhálà ìmú búra tí bàbá yẹn bá ti parí nǹkan tó ń dì pẹ̀lú ìyàwó mi màá ní kọ́ ṣe nǹkan lẹ́tì fẹ́mi náà màá nà ọmọ pa. ìpínkún àjẹ́ o asàmìmí ogun ọbẹ̀ kẹ́lẹ́ fi pamọ́ lọ́mọ jẹ ẹ̀jẹ̀ yẹn lẹ́ fi dómi ọbẹ̀ nílàwẹ́lẹ́ ti pín ọ̀là kangbá o àgbàgbà kangbá ẹ̀yin lẹ́rọ gbá fáwọn ẹ̀yin lẹ́rọ kò fún pín ẹ̀yin lẹ́rọ alásàgẹ́dàgbà fún kẹ́kọ̀ọ́ olùkóso àjàrà náà ìgbà tẹ́ ẹ̀rọ fáwọn làwọn fi ṣe lé o ìkòkò tẹ́ ẹ̀rọ fún gbin fi ṣe yẹ̀wò alásàgẹ́dàgbà tẹ́ ẹ̀rọ fún sàǹkó olùkóso ní fi pàjì pọ̀pẹ́ kàtúwọ́ kí n mọ̀ wí kàtúwọ́. Ṣé mo dúpẹ́ iṣẹ́ bí ọmọ aláṣẹ tó ìtọ́kọ̀ ọ̀run rẹ̀ ló ń fẹ́ ṣe tó lóun wá gbàṣẹ ọtí tán láti ṣe. Máa ṣe àbí ká tiẹ̀ lè padà sí nọ́mà kí láìfọ́ á lè padà kí n rójú ráyè ara mi. ìyẹn kẹ̀kẹ́ tí omi ó kígbe òtún mọ́ ọkọ̀ ọ̀run rẹ̀ ń sọ mọ̀ ń gbọ́ ó lóun fẹ́ fi ọ́ ṣẹlẹ́yà ráńpẹ́ kó wọn tó lè túwọ́. Fi mí ṣẹlẹ́yà. Ṣẹlẹ́yà bíi ti báwo kí ló dé kí ló lè tó yẹ. n dá fẹ́ gbà ní ọ̀lẹ́. alákọ̀ọ́kọ́. Màmá fi mí ṣẹlẹ́yà ó dẹ ẹ sọ kí n gbọ́ ná. má jẹ́ bínú ẹ ń ṣètò ẹbọ kàkàtí kagúnláyà alákọ̀wé ni ó. Bẹ́ẹ̀ ni I'm an office person. ọ̀kárí ní tí wọ́n ń sọ sí mi létí ni. bọ́ọ̀ ṣe máa ń múra lọ bí sẹ́wọ̀n tó dé bàtà tó wọ táì tó dé sútù bọ́ọ̀ ṣe gbẹ́bọ̀ wọ́n fi sútù gbẹ́bọ̀ lọ́sàn gangan. A ṣe kí ni. yóò fi sútù gbẹ́bọ̀ lọ́sàn gangan tí ọ̀sẹ̀lẹ̀ rí ni àwọn ọkọ ọ̀run rẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. Ọkọ mi á fi sútù gbẹ́bọ̀ lọ́sàn gangan. Ẹ wo bàbá kò lè possible kò lè possible irú ẹlẹ́yàwó nìyẹn nǹkan àtijú nìyẹn náà. Ẹ jọ number one òru lèmi mọ̀ tí wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbẹ́bọ bó tiẹ̀ jẹ́ pé mi ò mọ́ bọ́ yẹn ń gbẹ́bọ bọ̀ òru náà máa ń gbẹ́bọ èwo làbúrò gbọ́ ẹbọ lọ́sàn gangan ó tún wá ní kó gbé lọ́sàn gangan ó tún wá yan kọ̀stúmù lé lọ́wọ́ kó máa fi súùtù kó máa fi gbẹ́bọ kiri ọlọ́mọjàrí nǹkan tí ò dáa níbi tó ti ń ṣe yẹn tí èèyàn kan bá lọ ya picture àbí tó máa lọ record ẹ̀ tó lọ fi sórí social media nǹkan ṣé ẹ mọ̀ pé nǹkan tìjú nìyẹn ẹ wo bàbá ẹ wo ìyẹn ò lè work. kò ṣeé ṣe bàbá ẹ wo ẹ jẹ ẹ ṣe bí nǹkan tó fẹ́ ni ẹ gbé kó wá mú mi kó mú mi kó mi kó fọ́ mi. ó ṣe máa mú ẹ ìwé ìwọ náà wá sọ yóò ṣe máa mú ẹ ẹ ṣe máa mú ẹ ẹ wo ìkọ́ tẹ máa bá wa ṣe ẹ bá wa bẹ̀ ẹ́. Èyí tó sọ yẹn náà pọ̀ honestly speaking ó pọ̀ ẹ jọ ẹ bá wa bá sọ̀rọ̀ kó sọ nǹkan mi. ìpínlẹ̀ àkọ́kọ́ nu tó bá parí nu ìpele míì tún bọ̀. kó tó túwọ́ lọ́rùn rẹ̀ ọkọ̀ ọ̀run alágídí lọ́nìí wọn ẹ̀ túwọ́ bọ̀rọ̀. lẹ́yìn tó bá fi súùtù gbẹ́bọ tán ó tún máa ṣe nǹkan mi. nǹkan mi sì tún wà tí ó ṣe. ìgbà wọn wà yọ ọwọ́ wọn yẹ ẹsẹ̀. sọ́ọ̀sì ṣe tán báyìí láti gbẹ́bọ. I'll try. God. I'll try. I'll try. Ajé oníṣẹ́ ọkọ òòṣà. Ajé oníṣẹ́ ọkọ òòṣà. Ajé oníṣẹ́ ọkọ òòṣà. Ó lò ti gbọ́. Bó sì ti gbà.
I go give it to you, you go give it to me, my baby. I no mind if you use juju. I love you, that is what I do. I feel do anything for you, baby me, I break me. Far away we can go, when nobody fit to tackle you. Your matter they make me mine. Sure you go be my lover, my umbrella. Rain or shine, you the cover me. Sweet Angela, cover me. My umbrella, yo, oh, you the cover me. Sweet Angela, rain or shine, you the cover me. Oh, rain or shine, rain or shine. My umbrella, rain or shine, rain or shine. Rain or shine, rain or shine. Rain or shine, you the cover me. Rain or shine, rain or shine. Rain or shine, rain or shine. Umbrella. Rain or shine, rain or shine. Rain or shine, you the cover me. Oh, telling me carry you. I wake up my baby, follow me go. Oh, Emere tani. Emere ni. Ojú ṣe. Emere ni. Tí kò tó ṣe. Emere ni. Emere ni. Emere ni. Níbo ló ti rí Emere ṣe pé ọmọ tó pọlá tó. Jáde! 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 Emere ni. Emere ni. Níbo ló ti rí Emere ni. Emere ni. Emere ni. Kí ló ń ṣẹlẹ̀ báyìí Emere ni? Mo ti fọwọ́ kàn mí. Níbo ló ti rí Emere? Emere ni ti fọwọ́ kàn mí. Mo ti fọwọ́ kàn mí. Mo ti fọwọ́ kàn mí. Afo, Alpha. Má bínú àná torí ẹ̀ ni mo ṣe pè ẹ́. Má bínú pé mo embarrass ẹ. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá sọ fún mi wípé tí bá ti fẹ́ máa ṣe àwọn ìranù yẹn pé màá rí nǹkan tó màá sọ fún mi náà wípé kò ń ṣe right person nìyẹn. Bí pé màá ṣe bí pé mo lè kọ̀ déédéé rí ìwìn àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àwọn strange things ṣá ló máa ṣẹlẹ̀. So bí mo ṣe ń pọ ọmọ yẹn ṣeré bí mo yẹn pọ ọmọ yẹn ṣeré lánàá yẹn mo kọ imagine pé nǹkan tí bàbá sọ yẹn kó dẹ̀ lọ ṣẹlẹ̀ pé mo kọ̀ dẹ̀ rémèrè imagination yẹn ni mo ti sọ jí pé ha ọmọ mo láti fúnra mi brain mo ṣe tí ọmọ yẹn pé kó máa lọ mo mọ̀ pé ọmọ yẹn gangan ṣe mi rè mọ́ imagination ni má bínú ẹ wo farabalẹ̀ kí n ṣàlàyé fún ẹ lánàá ọkọ̀ bínú workout ni now má bínú pàdé mi. Ami. Okay then, okay. Oshé? All right. I need to stop this. Ilé ọmọkùnrin. Bàbá. Wọ́n kó ogun àjàbọ̀. Bó ló ṣe rí àwọn ìrírí iṣẹ́ tí mo fún ọkọ sí ẹbọ ńgbà tó fẹ́ gbé bó lọ ṣe rí sí. Àwọn àdójúkọ tó rí. It was a terrible experience. Kò dára. Bàbá ẹ wo ó rí lè yẹ̀yẹ́ mi lóòótọ́. Ọlọ́run ó yẹ̀yẹ́ mi. Kò tẹ́ ń ṣe nǹkan tó yẹ kí èèyàn máa rántí. Ọ̀parí. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Ìta ń pè lóbìnrin nù wáyé. Kọ́lọ́ má jẹ́ àkóso wáyé. Ẹ bá ní kò sáyé pé ń tó ń gọ̀ fẹnu họra. Ayé wa. Wọ́n bẹ́ẹ̀ bí ẹni ti fi gba ògùn rọ̀gùn. Wọ́n bẹ lóde ẹ̀fún tó tó. Wọ́n bẹ mẹ̀sìn àgúnkùnrin. Wọ́n bẹ mọ̀rìn àbádà. Wọ́n bẹ dìrò kóńdé ta. Wọ́n bẹ lóríta mẹ́ta àgbà àsálà. Ọlọ́run má jẹ́ àkóso wáyé. Nígbà tó gbé ẹbọ ọ̀hún. Iná làbí. Pẹ́bọ̀ rẹ ti gbà mọ́ rẹ́rìn músẹ́. Orí mi sọrí. Èmi náà ò ṣàṣedà. Ọ̀pọ̀ oríire. Ọ̀pọ̀ ogun àjàbọ̀. Adúpẹ́. Sísẹ̀ ń tẹ̀lé ní fáàgbọ́n mi rẹ̀ kún.
ìpele tó tún wá kàn báyìí nǹkan kékeré ni. Good. Àwọn ẹgbẹ́ rẹ̀ ọkọ ọ̀run rẹ̀ wọ́n láwọn nílò owó nígbà èèyàn bá fẹ́ tú ọlọ́run èèyàn tí wọ́n fi ṣe àjọyọ̀ pé abùn ọ́ níyàwó rẹ̀ àwọn máa ṣe tiwa o èèyàn gangan wọ́n wá dúró dé báyìí. Owó bẹ́ẹ̀ ni. ìyẹn kì í ṣe problem bí èlò lọ fẹ́ bí èlò lọ fẹ́ mo lè fún yín ní cash àbí kí n ṣe transfer any amount tó bá fẹ́ kó ṣàfi wá sílẹ̀. wọ́n fi yẹn lẹ̀ lóòótọ́ wọ́n wá owó àmọ́ náà táwọn afẹ́ gbàgbà ńlọ rí bàkà díẹ̀. báwo. ọ̀kárí. èké owó tí wọ́n transfer làwọn fẹ́ gbà owó ayé làwọn fẹ́ gbà. owó ayé. bẹ́ẹ̀ ni. mi ò lówó ayé. ọ̀kárí. ọ̀nà tó gbàgbọ́ owó ayé ọ̀hún rèé ọ̀ múra bí oníbàárà. àwọn òfin tẹ kàró tó bá ti múra bí oníbàárà ọ gbéra ọ lọ bí táwọn bára bá ń wà ọ lọ dúró láàrin wọn ọ wà mú orin táwọn oníbàárà máa ń kọ mẹ́nu. ẹni ọlọ́run bá bù kọ́ bù mí tó bá lè lu nǹkan ọmọ ẹni ọlọ́run bá bù kọ́ bù mí ẹni ọlọ́run bá bù kọ́ bù mí tó bá wá kọ̀yún títí ọ wà mú orin táwọn ti bí máa tún kọ́ sẹ́nu. àṣírí àpò bámbíàlà sí sàmù kó bẹ́yàn bá ṣe ṣe sí ní làánú àwọn èèyàn ó ṣe sí láti tá lọ rẹ̀ bọ́ ọ bá ṣe wá kọrin ṣe dáadáa làánú àwọn èèyàn ó máa ṣe ọ́ tí wọ́n fi tá ọ lọ rẹ̀ owó tó o bá gbàjọ ilé mi ọ̀pọ̀ àkọ́fọ́kọ́. no way ó dàbí pé àwọn ọkọ̀run yẹn ń ṣe èrè àbí ẹ mọ status mi láàrin ìlú ni kí n múra bí oníbàárà kí n lọ jókòó sáárín àwọn oníbàárà kí n máa tọrọ owó I can't do that ó dàbí pé ọkọ̀run yẹn ó dàbí pé orí ń taṣá. I ain't gonna do that. Mi ò ní ṣe. Ìtọ́ sọnù. Bẹ́ẹ̀ ni. Kí ni ìtumọ̀ yẹn? Tó bá ní ìdánwò, I'll give them money. What's that? Kí n jókòó sórí. Kò ní ẹ má má jẹ́ kí n jókòó fún ọ. Òyìnbó rẹ̀ ń pọ̀, ọ̀ ń lọ fáǹfù. Òyìnbó rẹ̀ ń pọ̀. Ìfẹ́ kọ́ ọkọ ọ̀run ni mò ń lọ fún. Ọ̀ ń lọ ọkọ ọ̀run fún ọ̀dà àkọ́kọ́. What's that? Èèyàn kì í jẹ́ ráìvà èèyàn lèèyàn jẹ́ ráìvà ẹ̀ ni. Ó lè fẹ́ sọ mí di idiot. I ain't gonna do that, man. Tó o bá jẹ́ kí wọ́n lo ipa agbára wọn, wọ́n gbàyàwó rẹ nù. Jẹ́ kí n bí ọ́n béèrè kan. Nígbà tá a fẹ́ kọ́kọ́ sípele àkọ́kọ́, mo ní sọ ọ́ ṣe tán ọ̀ lọ́ọ́ ṣe tán. Mo lẹ́yìn tẹ̀sí omi ó kígbe òtún. Ó ní ọ ṣe tán. Mo ní ìpele míì tó ń bọ̀. Ó ní gbogbo rẹ̀ lọ́ọ́ sí. Sọ rántí. Ṣé ìyàwó rẹ ti bímọ fún ọ? Yes, we have a baby. Ọ̀dà àná. Òkùnkùn sùn lójijì. Ọ bẹ̀rẹ̀ wèrè. Tó o bá yí ọ̀rọ̀ àti tí mo ní ọ ṣe tó lọ́ọ̀ṣẹ́ mọ́ tó ti tara bọ̀ yìí tó lọ́ọ̀ṣẹ́ mọ́ ọ ya wèrèwèrè rẹ ọ̀gbọ̀kùn irinkunrin wèrè rè wọ̀lú ládàá ní bábòde kò sí babaláwo náà láyé tí ó wò kò sí ìwọ má ṣe. mo máa ya wèrè. ọ ya wèrè táyé ó gbọ̀ tọrùn ọmọ tí ó sì sí babaláwo tí ó wọ̀ táyé ó fi parẹ́ ẹ̀mí kíní mo sọ bẹ́ẹ̀. ìní ọsẹ o.
Bro, how far now? How you doing? Down they go. Mo ń lọ nìyẹn kò sí. Ó máa rí nǹkan kan. Ó dé jọ mí lójú, yà mí lẹ́nu gan. Kí ni? Níṣe ni mo bá Kúnlé láàrin àwọn tó ń tọrọ bára. Kìdẹ̀ kí n ṣe pé ó fẹ́ fún ní bára lówó, mo rí wọn gangan tó ń tọrọ owó tó ń ṣe bá bí àlà. Brakúnlé wo? Brakúnlé kan náà ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ní ibi tí wọ́n ti ń tọrọ bára. Ọlọ́run bá ń gbọ́. Ó ṣọ́ọ̀kì mi. Wàláì ká ní mo mú fóònù dání mi ò bá rẹ́kọ̀ọ̀dù wọn. Ó dùn mí gan pé mi ò mú fóònù dání. Brakúnlé. Kí ló tó ń tẹnu mọ́ Brakúnlé? Brakúnlé kan náà ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ó ń yà mí lẹ́nu ni Brakúnlé ò lè ever tọrọ bára. Kí ló lè ṣẹlẹ̀? So bí ọmọ nǹkan tí mò ń sọ nìyẹn àbí mo máa rí Táíwò máa pè ní Brakúnlé kí ló dé tí mi sọ pé ẹ̀gbọ́n tiẹ̀ ló ń tọrọ owó. Brakúnlé ni mo rí ẹyẹ ẹ̀gbọ́n yẹn ó ti lọ nìyẹn ayé wọn ti wọ zero. Anyway orí Brakúnlé o orí Brakúnlé tẹ́mi bá délé màá jẹ́ kẹ́gbọ́n mi gbọ́. Ọ̀gá thank you. bí ẹ̀gbọ́n yẹn dẹ̀ ṣògo bóyá ọ̀dọ́gbọ́n sí ni ní wàhálà ọ̀gá aláwọ̀ pẹ̀lú wọn. ọ̀rọ̀ ìnáṣà àmàlẹ́ra ń rọlẹ̀. Dékúnlé orí ìwà wo nìyẹn ìwọ pẹ̀lú gbogbo kan tó ní àdúró owó tó ní and everything kò rí ẹ níbi tó ti tọrọ bára kò jókòó síbẹ̀ kò máa tọrọ wọ́n jẹ́ sọ fún ẹ èèyàn tó rí ẹ ó rí ẹ ni kò dẹ̀ lè ṣe é mọ̀. mi ò dínà ẹ ẹni tí nǹkan lé ó mọ nǹkan tó ń léwu náà. kí ni nǹkan tó lé ẹ. ṣé bẹ́ẹ̀ mi mọ nǹkan tó ń ṣe mí. kí ni nǹkan tó ṣe ṣé bẹ́ẹ̀ mo gbé lọ sọ́dọ̀ bàbá ṣé bẹ́ẹ̀ mi ni ok ibi tẹ́lẹ̀ tẹ́ǹsì bí a kò stop kí n pe bàbá ti kẹ́ everything kó stop kó bá ṣe mọ́. má try ẹ o má try ẹ kí ló dé bàbá tó fẹ́ tún gbèsè ayé mi ṣe nìyẹn jẹ́ kí n sọ fẹ́ bàbá yẹn jẹ́ kó yé mi wípé tí bá try láti stop gbogbo nǹkan tó ń dojú sáwọn táwọn ní kí n ṣe yẹn for the fact pé ìyàwó mi ti bímọ kan fún mi máa ya wèrè ni jọ́sọ̀ fẹ́ kí n ya wèrè. No, but Dékúnlé, this is too much. This is not too much. It's too much. Òun lọ́nà concentrate ibi iṣẹ́ yẹn mọ́. Mo dáràn. Ṣé ó dìgbà tí ìbá wa insane ni? I need to be sane kí n tó concentrate níbi iṣẹ́ tó ń pariwo yẹn. Ìjọ gbogbo nǹkan tó kù tí máa ṣe kó tó èyí tí mo ti ṣe tẹ́lẹ̀ náà. Ó dẹ̀ fi mí sílẹ̀. Say I am your friend. I will tell you the truth. And I am myself. Leave me. Kí ló fẹ́ ṣe? Fẹ́ pé ìyàwó ẹ̀. Máa fọ́ fóònù ẹ̀ mọ́lẹ̀ o. Máa fọ́ fóònù mi. A ní kó má pé ìyàwó mi. Ó ṣe ní pé ìyàwó ẹ̀. Ṣé bẹ́ẹ̀ mo níyàwó? Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ bá bá mi sọ̀rọ̀ mọ́ bí ilé ayé tèmi ṣe máa dalẹ̀ lé. Joshua fẹ́ kí n ya wèrè ni. Joshua ló ní láì. ó lè ya wèrè tí o tẹ̀ tí ń ya wèrè gan báyìí. Wọ́n tó sọ́dọ̀ àtọ̀rọ̀ báyà ṣé kò ṣe sign wèrè nìyẹn. Jọ̀tún lọ́rọ̀ ṣé wọ́n lò ní life mi ni. You are just a friend. Leave me. Fi mi sílẹ̀. Bàbá yìí ṣọ́ra ẹ̀. Tó o bá lè contribute sí bí mo ṣe máa tètè achieve kọ́ ní kí n fi orí mi kí n máa fi gbálẹ̀ báyìí kí n máa fi move kí n máa gbálẹ̀ kí n máa fi move I'm ready to do it. Leave me alone. Ọ̀dẹ̀ fi mi ṣe dandan ni. O tún fẹ́ bà mí láyé jẹ́ kí n lọ já wèrè àbí. Lákúnlé. Báwo ni? Mo wà òkè ó ṣe mí o. Kí ni mo ṣe? Ṣé nǹkan tí wọ́n ṣe ń jọ ẹ̀ ṣó dà? Lẹ́yìn tó ti gbé mi láwọn level kan ó dẹ̀ kàn já dìde ó sá lọ bẹ́yìn kó dáná àwọn mo tẹ̀ ní kí wọ́n fẹjọ́ ẹ̀sùn ọ̀rẹ́ ẹ̀ ni mo fi rí ẹ̀ but ṣorí tí mo ti rí ẹ̀ ń sìn ní ìbínú mọ́. Má lọ nà má má ṣe báyìí èmi ò láì bó ṣe máa ń ṣe kí ló ṣẹlẹ̀ já kó wọlé nà. Stop. Kí ló máa ń ṣe ẹ́ náà? Máa rí ẹ later. ẹni sùúrù báwo ni ẹ fi lọ́rùn báyìí ẹni sùúrù. kí ló ṣẹlẹ̀. Bọ̀dákúnlé ẹ káyè ẹ má yẹn bára sí mi. Gbọ́wọ́ jáde jẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ lómi ni
wọ kí ló dé ó dẹ̀ fi mí sílẹ̀. ayé ọ̀sán àwọn èèyàn ń wò yín kódà. mo mọ̀ fáwọn èèyàn ń wò mí. ṣe nígbà tẹ nírú àwa báyìí létẹ́ dẹmọ pé fẹ́ pọn mi kò sí nǹkan tí mi ò lè bá yín ṣe mo lè bá yín forí ru drum ẹ náà ìsíwájú gbogbo eléyìí lọ bọ̀dá Kúnlé. I know but eléyìí necessary kì í ṣe fúnra mi ok o ṣe. ẹ mọ ṣẹlẹ̀ ẹ dúró ẹ jẹ́ n bá yín gbé kí n bá yín gbé délé ẹ jọ. no sórí bí mo ṣe wà yìí kò síṣẹ́ tí mo rán yàn tí mi ò lè ṣe fúnra mi ok so don't worry. ẹ ti embarrass mi kò pay mi. kò sí embarrassment ń bẹ fílẹ̀. ẹdú ṣé àwọn pípẹ́ ṣe ń ṣe yìí táwọn èèyàn bá rí i wọ́n máa rò pé ṣògùn owó ni tẹ́ fi ń forí ru omi kódà. bọ́bọ́ kí ló dé kí ni problem ẹ gan a ní o fi mí sílẹ̀ jẹ́ kó rò pé mo ṣògùn owó èmi mo mọ̀ pé mi ò ṣògùn owó fi mí lẹ̀. èmi ò ní gbà fún yín ara pa kó lówó má máa wọ bàtà ni ẹ bá fi wọ́n lẹ̀. bọ́wọ́ stop ẹ̀ jáde. bọ̀dá Kúnlé. yé àbúlórí burúkú ni ẹ ni ó yà wòlé ni ṣé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo rẹ̀ iṣẹ́ ni ṣé mo sọ pé ní ta mí ni bọ́bọ́ yìí ṣé wọ́n lọ́rọ́ wa o ò lè bá mi kò lè work tó bá jẹ́ pé òun lọ́rọ́ wa máa achieve lè ó yà wòlé ni tó bá kú lọ́nà máa sẹ́ǹgbò olórí burúkú olóṣì kú lọ́nà fún mi jáde adánidóòdò ní gbèsè wèrè ṣé dandan ni mo ní òfin mi lẹ̀. bọ̀dá Kúnlé ayé mà le o so ẹ̀gbọ́n ìdọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ ni wàhálà ẹ̀gbọ́n yóò lè fún mi lówó kí n tún gbà lọ́wọ́ ẹ̀ mọ́ aṣọ́gbọ́n táwọn èèyàn máa ń dá nìyí lọ́sàn-án gan eléyìí tún lè so àwọn èèyàn ní jáwọ́ nù wà pálapàla tó máa ń wù yìí kò sí wàhálà. Àǹtí Ṣọlá mo máa rí nǹkan nú estate sí tó jọ mí lójú ṣé mo bọ̀dá Kúnlé tó wà ní robin náà ọkọ àti Yemisi bọ̀dá Kúnlé tó wà ní robin ló ṣẹlẹ̀. àní mo rí wọn sìn tán gbé omi sórí nínú estate tán pọn mi lọ tán pọn mi bọ̀. orí wọn tó gbómi sórí bẹ́ẹ̀ni bí ṣe ṣí géètì tán fún ọ̀gá mi tó jáde tán sìn ni mo rí wọn tó ru omi lórí pẹ̀lú suit tó ń làágùn tó ń ṣẹ́gun yọ̀bọ̀ in fact èmi gan bí ṣe ń wò wọn líle. ẹ̀dùn náà ṣé omi tán lé wọn ni tómi bá tiẹ̀ tán lé wọn ṣáwọn náà máa pọn mi lọ tó máa pọn mi bọ̀ ni. tómi bá tiẹ̀ wá tán lé wọn ṣé bí kan máa ru omi kiri ni. kí ló wá ṣẹlẹ̀. bá ṣe ń bi nìyẹn mi mọ́. ṣé ọ̀rọ̀ yìí ṣé ò ti ní nǹkan míì nú báyìí. wàhálà tí wọn nìyẹn kò bá ní nǹkan míì nú kò sí àbókùn ẹ̀. kọ̀ọ̀kan mi ò arábíàmọ́ náà ló ta mí ẹjọ àǹtí nǹkan ṣọwọn lé. ìtì bá bọ ọsọ gangan ni kò gbọ́ tèmi ni kò gbọ́ kí tèmi ni kò gbọ́ kí ni kókó wàhálà mi iṣẹ́ tà ṣe látọjọ́ ẹ̀ lórí ọkọ rẹ tí ò sí nǹkan kan tó ti bẹ̀ jáde kí ni ó jèrè mi sọ fún mi kí ni ó jèrè mi. ta lele. èmi ni. ta ni wọ. èmi èèyàn. ẹlẹ́lẹ́yà màlélẹ́ ìkẹ́. àmọ́ sọ bẹ́ẹ̀. abẹ́ gbọ́ngàn tó ń sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ bí èèyàn gidi òun gbọ́dọ̀ sọ̀rọ̀ bí babaláwo gidi. òkè ó ti wo fíìmù àwọn Yorùbá fíìmù ó ti wo wọ́n jìnnà gan abẹ́ kẹ́ni ọ̀jẹ̀ rẹ̀ mẹ́ kẹ́ni ọ̀jẹ̀ rẹ̀ mẹ́ kẹ́ni ọ̀jẹ̀ ọ̀gbẹ́sọ̀gbẹ́ ò lè jẹ rẹ̀ kankan. èmi. bẹ́ẹ̀ mo sọ fún ẹ bó o ṣe jẹ́ fake babaláwo lèmi náà ṣe jẹ́ fake client ṣé o ò gbọ́ ni. pé kí ni. wá ti máa gbọ́ náà ń gbọ́ náà ń gbọ́ ó yẹ kó o ti máa gbọ́ ṣé gbogbo eléyìí tá à ń ṣe látijọ́ ṣé o mọ̀ pé acting ni ọ̀gbẹ́ni èmi lù ẹ́ nẹ bẹ́ẹ̀ ni mo lù ẹ́ láti fi kọ́ mi lẹ́kọ̀ọ́ ni láti fi kọ́ lọ́gbọ́n sórí gbogbo eléyìí tí mo wá sọ fún ẹ tí mo sọ kí ẹ full housewife ni mí kiri kan èmi ò ṣe full housewife o ìyálàjẹ confam lèmi mo níṣẹ́ gidi lọ́wọ́ mo ní iṣẹ́ mi lọ́wọ́ tí mo ta ọjà mi dáadáa tó dẹ̀ ń jẹ́ fún mi ṣọ́ọ̀tì yẹ wọ́n ti yẹ ọkùnrin olórí burúkú lọ́pọ̀ jù nínú yín kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kéèyàn forí ṣe kó fọrùn ṣe fún yín tó ẹ̀ nítẹ́ lọ́rùn ẹ mọ̀ mọ̀ fìtínà wà ní ẹ mọ̀ mọ̀ fòrò ẹ̀mí wà ní kí ló dé kí la ṣe fún yín nítorí ẹ̀ ni mo ṣe decide láti kọ́ ọkọ mi ní ọgbọ́n mo mọ̀ mọ̀ sọ di ìdààmú àdúgbò ni
gbogbo iṣẹ́ burúkú tá a gbélé lọ́wọ́ yẹn kó máa fi súùtù kó máa fi gbẹ́bọ kiri lọ́sàn gangan kó máa rìn ní òò káàkiri kó rìn wọ́n gbó lọ mo fi stress ẹ̀ ni mo fẹ́ kọ́ lọ́gbọ́n ni pé ṣìnà tó ń ṣe tí mò ń sọ fún láti jẹ́ pé kó jáwọ́ nínú ẹ̀ yẹn. ṣó dá mi lóhùn. sọ fẹ́ gbọ́ tuntun àṣírí rẹ ti tú. àṣírí ìyá ẹ ti tú. wọ́n ti sọ fọ́kọ rẹ tán wọ́n ti gbọ́ pé ń tọ́ sí rè tá a sì ti lè fi jó. ṣé torí ẹ̀ ló ṣe wá gbálù tó wá. mo sọ nìkan lè mọ̀ pé ń tà sí rẹ. ogan Ọlọ́run ó ponú pẹ̀lú filẹ̀ bí ẹbí tí ajá yẹn ó ponú gidi gan ni torí pé ó ponú náà ló jẹ́ kó o fọ́ fún mi tẹ́lẹ̀ fún gbogbo nǹkan tí mo sọ yẹn tó bá jẹ́ pé ọmọ èèyàn tó já ni tó jẹ́ ọmọ èkó confam ni ẹ tó o já gidi gan wá sí mọ̀ pé fọ́wọ́tì lèmi gbé wá fún ẹyẹ náà ó ponú o tún wá ń ponú sí i ó ṣe rí báyìí náà ok no tó bá lọ sọ fún community kí ló rò kó má ṣe fún mi ó máa lé mi kúrò láyé yóò fi yàjẹ ìyálà jẹ ló máa fi yàjẹ. mo wá fẹ́ gbowó báyìí. o fẹ́ gbowó kí ni. lọ́wọ́ rẹ. sórí mo rò bí ẹni pé kí n tiẹ̀ ṣàánú ẹ̀ tẹ́lẹ̀ kí n compensate pẹ̀lú gbogbo wàhálà tó tí ń bá mi ṣe látijọ́ kí n kàn wá bí change kan fẹ́ kí n wá bí abẹ́ 100k kí n fi tù ẹ́ nínú gbogbo rádaràdà gbogbo játìdà tó ń jábọ́ lẹ́nu ẹ̀ tó ń sọ fún mi pé ok o fẹ́ mọ tẹ́tì mi nìyẹn pé ok o fẹ́ sọ fún ọkọ mi tó o bá bí yẹ̀ dà ìwọ má sọ fún ṣé wàá rí o mo fẹ́ fọ ẹlẹ́wọ́ tẹ́lẹ̀ rẹ̀ ṣé ń gbá mi ò ní fẹ́ mo lè fẹ́ wo nǹkan tó fẹ́ ṣe. èmi náà jẹ́ kó yí ọkọ̀ ń tiẹ̀ wájú ọmọ akọ tiẹ̀ wájú ní ìjọ ṣe ọ sì tẹ̀yà rẹ̀. ìyá ẹ̀ akọ tiẹ̀ wájú. ọ ní fún mi ní kankan. ṣé o yẹ pé o sẹ́kù. mi ò kẹ́ o ń sọ ni mi ò kẹ́. wèrè máa ń ké. ládùúgbò wàhálà mi. wèrè ń ké. tí o bá ṣe wípé mo ti ju ọkọ rẹ iná tẹ́tẹ́rẹ́ rẹ kó. wá ṣe kí ni àbọ̀ lórí kúkú lélẹ̀ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ wá ọgbẹ́ni wọ̀mí rárá ọ̀ ń ṣe kí ni ọ̀ ń ṣe láyéláyé ẹ̀ báwọn bẹ́ẹ̀ ṣe rere fún un mọ́ ọ̀ ń ṣe kẹ́ kàlú mi o àbórí ẹ̀ burú ni wọ́n mú gbogbo àwọn ìyá yìí máa fi mẹ́ lórí. Yemisi kí ló ṣe é tó ń fẹ́ fún. àṣírí ẹ ti tú. kí ló ṣe é. So ìwọ àti bàbá olórí burúkú babaláwo yẹn so ẹ plan gbogbo nǹkan tẹ́lẹ̀ kí n máa ṣe ni. Yemisi you are in trouble. láyé wà ló ṣerú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. báyìí lọ́kẹ́jà rẹ kọ́ yẹn fọ́tọ́ sí mi lẹ́nu mọ́jà rẹ jọ kí ni nǹkan tí mo ṣe tẹ́nìkan ò ṣe rí kí ni nǹkan bàbàrà tí mo ṣe ókè bàbá yẹn ti pín àbí ó ti pẹ́ yes gbogbo nǹkan tó sọ fún ẹ yẹn náà ni mo ṣe èmi àti ẹ àjọ plan gbogbo nǹkan tó ṣe yẹn so. Yemisi àbórí ń ta ẹni. àbórí ń ta wọn náà ni. àjọtúrẹ́ lọ ṣé o mọ àwọn nǹkan tí mo ṣe tí mo ó ní òpin ni ọmọ implication nǹkan tí ó ṣe yìí ni. ẹ kí ni nǹkan náà. I put my status nínú ìlú yìí mo wọ suit mo wá gbé ẹbọ lọ́sàn-án gangan mo gbé ẹbọ gbogbo èèyàn rí mi ìyẹn number 1 mo tún wọ suit mo fi kiri omi amen in this same estate tí mo ń gbé àwọn èèyàn dàbí mi wọ́n tún bá mi sọ̀rọ̀ pàápàá ìyẹn ò tó ẹ mo tún go ahead mo lọ sọ́dọ̀ àwọn oníbàárà èmi lájẹ mi mo lọ sọ́dọ̀ àwọn mẹ́rin mo jókòó ń tọrọ bàrà èyí tó wá wọ́ọ̀sì pátápátá Yemisi are you mad ní ìhòòhò ọmọlúwàbí tí mo wá sáyé mo wẹ̀ níta gbangba. ṣé mi ò sọ fún ẹ náà tá mi ṣé mi ò wọ́n rẹ ṣé mi ò fi máa kọrin sí ẹ létí lójoojúmọ́ pé kò yẹ ṣe ṣìnà mọ́ mo ní kò yẹ ṣe ṣìnà mọ́ ṣó fẹ́ pa mí ni náà ṣó fẹ́ bà tẹ̀mí jẹ́ ni náà kí ni nǹkan tí o fẹ́ tí Ọlọ́run ò ṣe fún ẹ látara mi no what more do you want what else do you want mo sọ fún ẹ yẹ ṣẹṣin náà mọ wà á fi mílẹ̀ sínú ilé wà á lọ máa bọ́bìnrin ṣẹṣẹkúṣẹ níta náà tẹ náà gbàgbàgbàgbàgbàgbà jọ ṣé wọn mọ nípa kọ́ṣọ̀ ṣìnà tí wọ́n ṣe náà tell me ókè ọkọ̀ fi pé ókè ọkọ̀ ń ṣe yàrá yòlò ọkọ̀ ń ṣe bìsàbìsà káàkiri ọ̀dẹ̀ believe pé ókè bílẹ̀ ayé ṣe rí nìyẹn bó ṣe ń ṣayé nìyẹn jọ torí Ọlọ́run àwọn ọmọ tó lọ ń ṣe ṣọ̀kíṣọ̀kí lọ́dọ̀ ẹ̀ tó máa débẹ̀ tó máa ṣe ṣọlọ wà á tún wálé padà bíbẹ̀ wà á tún dọ́nà tẹ̀mí náà wà á tún ṣe ṣọlọ ṣé o mọ̀ bóyá àìsàn wà lára àwọn ọmọ yẹn tó wá kó rọ̀ mí nílẹ̀ ṣé o fẹ́ pa tèmi jáde ṣé o fẹ́ sọ mí dálábọ̀ ara ni àbíkan lára àwọn ọmọ tó ń bá fà níta tí yẹn bá dìsáàdì pé ó kí ọ òun fẹ́ léyàwó ẹ̀ kúrò nínú ilé tó wá bẹ̀rẹ̀ sí ságùn sí mi títí mo fi ya wèrè kọ́ jọ tí o bá rí yẹn ṣe tó bá bọ́ sórí ọmọ mi tó bá decide láti pa mí lọ́mọ kan kí ni nǹkan tí ò lè ṣẹlẹ̀ látara ṣìnà ẹ̀yọ ọkùnrin ẹ jáwọ́ lára ṣìnà kò léèrè. Yemisi now look bó ṣe ní gbogbo nǹkan tó ṣe yìí ó ti pọ̀ ju punishment tó yẹ kó fún mi lọ just call me and tell me and I will stop. láàbùkọ mẹ́lọ lẹ́kẹ̀ lọ ẹ̀mẹ́lọ ni mo ti pẹ́ ẹ̀mẹ́lọ ni mo ti sọ fún ẹ ẹ̀mẹ́lọ ni mo ti sọ fún ẹ pé kò yẹ ṣe ṣìnà mọ́
ẹ̀mẹ́lẹ̀ mo ti sọ fún ẹ sórí gbogbo ẹlẹ́ẹ̀ tí mo ṣe mo fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni mo fi kọ́ ẹ lọ́gbọ́n ni nítorí pé mo fẹ́ bá tiẹ̀ jẹ́ kọ́lẹ̀ mo fẹ́ sọ ẹ̀dá du arinlẹ̀ sórí tó bá di pé ọ̀nà gbogbo owó ẹ̀tọ́ tó rí kankan mọ́ orí àpẹ́. Yemisi wait jọ torí Ọlọ́run ó ṣe wá sí mi lọ́pọlọ ni jọ mo fẹ́ béèrè ṣé gbogbo mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ gbogbo gold gbogbo tv ṣé kò ṣe pé òun fake ẹ̀ ṣá. orí ẹ̀ ti fa po kí ni mo sọ fún ẹ orí ẹ̀ ó ti fa ẹ̀pọ̀ èmi ni mo plot gbogbo ẹ̀ sórí gbogbo bí àwọn boys bó ṣe ń wọlé wá tó wá ń yọ tv tó ń kó gold tó ń ṣe lé ṣó fẹ́ gbọ́ fúnra ara mi báyìí ni mo wa mọ́tò yẹn lọ bá wọn ní bẹ́ẹ̀sì wọn tí mo dẹ̀ tá dànù. Yemisi kẹ́nẹ̀ sórí tó bá súnmọ́ mi tí mo bá fi ìkanra tó wà lára mi àti ìbínú tó wà lára mi tí mo bá fi di ẹ̀jẹ̀ mi bá ò ní jẹ́ ìwọ̀n láyé. mo mọ̀ fi kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni ìgbà tó bá ná gbogbo owó ẹ̀tọ́ ta gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀tọ́ tí kò sí nǹkan tí o fẹ́ fi lọ bá àwọn ọmọbìnrin yẹn mọ́ àárẹ̀ balẹ̀. This is too much for me. This is too much for me. Ìyàwó mi ló jẹ́ ọkọ ẹni mo jẹ́ mo fẹ́ ní ṣùlọ́kà ni. Nǹkan tó fi dín pẹ̀lú èyí ti pọ̀ jù. Ó ti pọ̀ jù fẹ́lẹ́ dá mi. Come on, you shouldn't have. Mo ti ń go bankrupt. Mo mọ iye owó tí mo ti lose. Nǹkan tí mo fẹ́ nìyẹn, nǹkan tí mo fẹ́ achieve nìyẹn, nǹkan tí mo fẹ́ achieve nìyẹn. Ikun ẹ̀ ń jọ gẹ̀dẹ̀, ikun ready. Ṣé kó o mọ̀ pé nǹkan tó máa dùn á máa pa ni? Bẹ́ẹ̀ ni tó bá bọ́ nínú ilé wàá máa yára ẹ̀ lẹ́gbẹ̀rẹ́. Wá sórí níbi tí a wá bá láìpẹ́ rẹ̀ ní junction tèmi àti ẹ̀ta àti bára wa lórí tààtà àtijọ́ bára wa. Mo wá fẹ́ kó o fi ẹnu ara ẹ̀ mo fẹ́ kó o fi ṣèlérí. In fact mo fẹ́ kó o fi búra mo fẹ́ kó o búra fún mi pé láti ìsinyìí lọ ò ní ṣe ṣìnà ọmọ láyé ẹ̀. Yemisi, I swear to God Almighty. Mo promise ẹ mi ò ní ṣe ṣìnà mọ́. Mi ò gbọ́ ẹ rárá. Yemisi mi ò ní ṣe ṣìnà mọ́. Ní nẹ́tíwọ̀kì ẹ̀ ń crack sẹ́ mi ò gbọ́ ẹ dáadáa. I swear to God Almighty mi ò ní ṣe ṣìnà mọ́. Please forgive me. Louder! Yemisi, forgive me, I beg you, please. Look at you. Look at yourself. Olè ayé ẹ lóde. Wá, mi ò ní nǹkan tí mo fẹ́ bá ẹ fọ̀ wọn. Mo ti jáwọ́ lọ́rọ̀ ẹ̀ for now. Ṣé ti yẹ? Èmi àti ẹ, a máa bẹ̀rẹ̀ normal life láti èní lọ. Wá jẹ́ kí n wá já ẹ tán. Sórí gbogbo nǹkan tó ń ṣe yẹn pátápátá. Gbogbo bó ṣe ń gbẹ́bọ káàkiri pẹ̀lú súùtù lọ́sàn gangan. Pàápàá jùlọ ìgbà tó ń wẹ̀ ní òwò ọmọlúwàbí tó ń wẹ̀ gbogbo kúrúkúrú yẹn tó ń ṣe gbogbo ẹ̀ kúrúkúrú gbogbo ẹ̀ ni mo ti rìkọ́dù. I'm telling you gbogbo ẹ̀ pátápátá ó ní mo rìkọ́dù pamọ́. Sórí ọjọ́ kíjọ́ tó bá ṣe yánmayànmá pẹ̀lú mi máa kàn sọ sórí social media. Gbogbo àwọn bloggers yẹn pátápátá mo máa ń dùn ìkọ̀kan wọn o màá kàn díẹ̀ mú wọn ni lọ́fẹ̀ẹ́ tún ni o mọ̀ pé wọ́n máa ń gbowó ọ̀fẹ́ ni màá ń yọ fún gbogbo ẹ̀ tí màá sẹ́ǹdẹ̀ sí wọlé yọ kọ̀ọ̀kan báyìí kọ́ bá mi post yẹ okay mo ti gbọ́ tiẹ̀ so jẹ́ kí n wá warn ẹ for the last time sorry jẹ́ kí n já ìtàn the next time ọlọ́run bá ń gbọ́ mo fi títóbi ọlọ́run bá ṣẹlẹ̀ rẹ̀ mo fi ọjọ́ tí mo wáyé mo fi ń ṣe ìbúra ọjọ́ tí mo bá ka ẹ pẹ̀lú ṣìnà ṣé mo nǹkan tí màá ṣe pressing iron máa fi